mo lẹ́tọ̀ọ́ láti bínú sí Alhaji Kollington Ayinla. Wasiu Ayinde tú àṣírí ńlá lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ láàrin òun àti àgbà olórin fújì tó kù fún gẹ́gẹ́ bí bàbá lágbolé fújì. Gbajúgbajà olórin fújì tó tún jẹ́ olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú ni Alhaji Wasiu Ayinde Anífowóṣe tí gbogbo èèyàn mọ̀ sí K1 The Ultimate ti jáde láti tan ìmọ́lẹ̀ sí nǹkan tó fà á tí òun fi ń bínú sí Alhaji Kollington Ayinla. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí bó ṣe ń bínú sí Alhaji Kollington Ayinla, Wasiu ṣàlàyé pé Alhaji Kollington Ayinla kò ṣe àjò òun nígbà tí ìyá òun jáde láyé, tí wọ́n sì ń dúró lórí àwáwí kan tí kò múnádóko pé wọ́n pe òun ò gbé fóònù ni kò jẹ́ kí wọ́n kí òun fún ti ìyá òun. Ó ní òun mọ ipa tí òun kó nígbà tí ìyá Barrister àti ìyá Kollington jáde láyé, pé òun sì jẹ́ kí ó di mímọ̀ fún wọn pé àjọ ni òun dá o, pé ó ṣe wá di ìgbà tó yẹ kí òun kó àjọ yìí ni wọ́n máa sọ pé òun ò gbé fóònù. Ó fi kún un pé nígbà tí ìyá Kollington Ayinla jáde láyé, pé àgbà olórin fújì tí àwọn èèyàn tún máa ń pè ní Kébé Kwara yìí dìídì pé òun ni, tó sì sọ fún òun pé kí òun dúró ti òun bí òun ṣe dúró ti Barrister nígbà òkú ìyá rẹ̀. K1 ṣàlàyé pé òun ni òun pe àwọn èèyàn jàǹkànjàǹkàn tó wà ní ìkàlẹ̀ lọ́jọ́ ayẹyẹ ìsìnkú náà. Ó ní òun ni òun pe igbákejì gómìnà wá síbi ayẹyẹ yìí, tóun sì ná ọ̀pọ̀lọpọ̀ owó lórí ayẹyẹ òkú yìí. Ó ní ó ṣe wá di ìgbà tí òun ni Alhaji Kollington ò wá lè yọjú sí òun láì ṣàárẹ̀, láì ṣàìsàn, láìsí lókè òkun débi pé wọ́n máa ní wọ́n jáhá sí ọ̀hún ni. Níparí ọ̀rọ̀ rẹ̀, àgbà olórin fújì tó tún jẹ́ olóyè máyégún ilẹ̀ Yorùbá ìfikún pé òun ní ẹ̀tọ́ láti bínú sí Alhaji Kollington Ayinla lórí ọ̀rọ̀ yìí. Ó ní ó ṣe máa jẹ́ pé orí akáyìn tòun ni àkàrà ti wá máa léegun. Ọ̀rọ̀ yìí sì ti ń fa yánpọnyánni lórí ayélujára báyìí pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń kọ ìhà oríṣiríṣi sí ọ̀rọ̀ náà. Bí àwọn kan ṣe ń bú Alhaji Wasiu Ayinde pé ó ti ní ìgbéraga jù, ni àwọn kan sọ pé ó yẹ kí Alhaji Kollington Ayinla náà lè yọjú sí ìlú Ìjẹ̀bú Òde láti bá ọmọ rẹ̀ nínú iṣẹ́ orin fújì kẹ́dùn ìyá rẹ̀. Ẹ̀yin ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn díẹ̀ tá a mú wá sí ti ìgbọ̀nyín yìí. So K1 The Ultimate ṣì ń bínú Kollington Ayinla. Wasiu ẹ ṣì ń bínú Ayinla. Mo rò bí yájà ti tàn gbọ́n yẹn o pé gbà tí ìyá Ayinla Kollington kú pé òun ló ń ṣíwájú òun ló ń ṣẹ́yìn òun ló ń fọ́n gbogbo owó pé ìyá tó ń wá kún sí pé Kollington ò wá sí pé òun pé òun gbé kọ́ pé rísì yẹn ò jẹ́ ní òtó ó túmọ̀ sí pé tòótọ́ Wasiu ò gbé kọ́ ẹ kí wá ní kò jẹ́ kí Wasiu gbé kọ́ kò yé mi nítorí from his own mouth pẹ̀lú nǹkan táwọn fúnra wọn sọ wọ́n ní reason yẹn ò jẹ́ ní òtó láti má wà ẹni tó pè bóyá ó fẹ́ bẹ̀rẹ̀ ni o pé aṣọ wo la máa mú ni o bóyá ó fẹ́ bẹ̀rẹ̀ ni o pé ọjọ́ wo kí ni kí n ṣe o báwo ọ̀nà wo ni kí n gbà báwo lẹ fẹ́ tẹ́ ẹ̀ gbé kọ́ ìgbà tẹ́ ẹ̀ wá gbé kọ́ sàn sí kò wá wá I don't know ṣé ká sọ pé ó jẹ̀bi ni torí kánẹ́ èmi náà ni mo mọ̀ pé o ti ṣe fún mi gbà kan èmi náà fẹ́ ṣe fẹ́ padà mo á pè é pé kí n béèrè òkè báwo ni ká yẹ ṣe o ò gbé kọ́ ó ti fi wọ̀n pé ẹ fẹ́ kí n wá nìyẹn that's the way I see it o so kò fàbínú àwọn nǹkan tó yẹ káwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa máa ṣe ká máa sọ pé ẹ má máa ṣe bẹ́ẹ̀ mọ́ pé wọ́n kí ni àfi ìbínú ṣe tó yẹ ká máa sọ fáwọn mùsíṣà tó ń bọ̀ lẹ́yìn yìí wọn náà ń ṣe tẹ́ ń bí ìbínú kò fàbínú torí ẹ̀yin lẹ̀ kọ́kọ́ gbé kọ́ from what I say ẹni pé ẹ fẹ́ join iṣu pẹ̀lú wọn pé ìbínú kan tẹ́ bí sí wọn pé wọn wá sí bẹ́ẹ̀rì àmàmà yín ẹ gbé kọ́ ni bàbá at least ẹ̀yin fún ayín lẹ̀ confess ẹ̀ sìn pé that's not big enough reason láti má wà. ó kí gbogbo ẹ̀yin tí ẹ bá ń gbọ́ mi kí ẹ bá ti ń gbọ́ mi pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ orúkọ mi ò yí padà Alhaji Kamal Ayinde Abiodun onílé ńlá ti gbogbo ìmọ̀ náà ni mo rí àwọn kan ní social media mo lè rí sàbí kí n sọ̀rọ̀ lórí interview tí Àgbàlẹ́tù tí wọ́n ṣe fún Alhaji Wasiu Ayinde K1 The Ultimate tí mo rẹ̀ rí pé Alhaji Wasiu Ayinde sọ ìrònú wọn ní orí kan tó ń bí wọn nú fún Alhaji Kollington Ayinla òdẹ̀pọ̀ sọ bẹ́ẹ̀ pé kódà àwọn obìnrin sàlájú àṣà sí Alhaji Kollington Ayinla o ṣùgbọ́n nǹkan ẹyọ kan ṣo tó ń bí àwọn ọmọ sí Alhaji Kollington Ayinla ni wípé Alhaji Kollington Ayinla ò wá síbi òkú ìyá àwọn pé Alhaji Kollington Ayinla dẹ̀ give us unnecessary excuse wípé àwọn pe aago àwọn ò lè gbé
mo wá rí àwọn fáǹsì Alhaji General Kollington Ayinla tó ń jáde tó ń sọ̀rọ̀ tọ̀pọ̀lọpọ̀ náà tún bú Alhaji Wasiu Ayinde lórí arrogance. Èmi ò kì í bọ̀ bá jáwúrà bọ́rọ̀ bá ṣe rí lèmi ṣe máa ń sọ. Gbogbo nǹkan náà kọ̀ la fún máa bọ́ Alhaji Wasiu Ayinde. Ẹ rí i pé most of my video tí máa ń ṣe tí máa ń bá Alhaji Wasiu Ayinde ṣe nǹkan tí ò dáa máa ń jáde fún Alhaji Wasiu Ayinde máa ń jẹ́ pé nǹkan tí wọ́n ṣe ò dáa. But tó wá pé nǹkan tí Alhaji Wasiu Ayinde sọ yẹn lẹ́ẹ̀bá torí ẹ̀ tẹ̀fí bọ́ Alhaji Wasiu Ayinde pé nǹkan tí Alhaji Wasiu Ayinde ṣe ò dáa, then definitely ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ bọ́ Alhaji Wasiu Ayinde yẹn làkàyè yín ò tó ni ẹ ó yẹ kẹ́ ẹ lọ wọ́pọlọ ọpọlọ yín. Wọ́n láwọn fáǹsì Alhaji General Kollington Ayinla kan tí wọ́n ń bọ́ Alhaji Wasiu Ayinde pé olùrà náà ẹ wo odòrò ní ká má sọ wọn tẹ́fẹ́ gbọ́. I've once worked with Alhaji General Kollington Ayinla mo ti bá wọn ṣiṣẹ́ rí. That was big kabi 25-30 years ago. Kò yẹ yín sí. Let's call it a spade. Ẹ̀rí nǹkan Alhaji Kollington Ayinla ṣe ò dáa. Bàbá mi ni wọ́n. Kò sí bó ṣe lè wù kó rí. To be sincere, ìgbà tẹ́mi gan gbọ́ skúta Alhaji Kollington Ayinla sọ tí wọ́n wí ngbà yẹn, mo sọ wọn pé excuse yẹn is unnecessary excuse. Èmi ò kí gbà. Alhaji Kollington Ayinla jẹ̀bi gidi lórí pé wọ́n ignore òkú ẹ̀yà Alhaji Wasiu Ayinde wọn ò débẹ̀. No, kódà. Tábà ní Alhaji Wasiu Ayinde ó rí Kollington fún wọn respect Kollington agbọ́n yẹn, but gbogbo ṣé Alhaji Wasiu Ayinde ti máa ń wò láyé. Tábà fẹ́ kí ara mi ò tí tábà fẹ́ kí ara tábà bóyá mo fẹ́ sọ̀rọ̀ Alhaji Kollington Ayinla lórí stage bá mi náà máa ń pè wọn o, ẹ lọ gbọ́ bó ṣe wọn o. Bá mi Ayinla Kollington tó ń jẹ́ Kọ́láwọlé Ìyẹ̀rú Ọ̀kín wọn ò ṣiṣẹ́ yẹn lọ gbọ́ bá mi ni wọ́n máa ń pè wọn. Wọn sọ pé Alhaji Kollington Ayinla rí. Èmi ò fẹ́ mọ nǹkan tó translate wá láàrin méjèèjì. Ṣùgbọ́n nígbà tí ìyá Alhaji Wasiu Ayinde kú, èmi ò expect Alhaji Kollington Ayinla kí wọ́n ní pé torí pé àwọn pe fóònù Alhaji Wasiu Ayinde ló jẹ́ káwọn débẹ̀. Tí Alhaji Wasiu Ayinde ó bá gbé tí wọn ò bá gbé ó ṣe é kí Alhaji Wasiu Ayinde má gbé ṣe é kí bàbá pè mí ni ó ṣe kí wọ́n má gbé. But Alhaji Kollington Ayinla suppose kí wọ́n give respect láti wá lọ sí Jẹ̀bú kí wọ́n lọ rí Alhaji Wasiu Ayinde. Ọmọ wọn kọ Alhaji Kollington Ayinla sọ pé Alhaji Kollington Ayinla ní bàbá làwọn jẹ́ sí Alhaji Wasiu Ayinde. Then they have to prove that wọ́n lọ síbẹ̀ nígbà yẹn. Ẹ ti pèlè kìíní ẹ pèlè kejì ẹ pèlè kẹta Alhaji Wasiu Ayinde náà ó ní rísì ó lè rí kọ́ ẹ kó má gbé pé mo fẹ́ bàbá máa surprise ni wọ́n bí gbogbo àwọn olóyè tó lọ bẹ̀ wọ́n gbọ́ ni wọ́n lọ bẹ̀ wọ́n lọ kí Alhaji Wasiu Ayinde wọ́n yẹ kí Alhaji Kollington Ayinla ṣe nìyẹn. àwọn kan wà lágbàlagbà máa ń gbà ọ́. Ìgbà tí ya Alhaji Kollington Ayinla kú kì í ṣe story kì í ṣe àti olórí TV. I was there mo wà bẹ́ẹ̀ alágbàdo yẹn mo wà nù inú ilé Alhaji Kollington Ayinla yẹn mo wà ń bẹ̀ kíní kẹ́tẹ́kẹ́ yẹn kẹ́tẹ́ ká máa rántí ni pé Alhaji Wasiu Ayinde yẹn náà pàṣẹ kò dá ó náà dá sí kankan o. Okay, for example ìgbà tí ìyá Alhaji Kollington Ayinla kú Wasiu Ayinde yìí olóṣe gbogbo bọ́lá àti Barrister ṣe wálé o mo wà ń bẹ̀ jọ yẹn o. ẹ rántí Kollington gan sọ fúnra ara wọn tó sọ pé àwọn náà ò ní pe Barrister bẹ́ẹ̀ Wasiu Ayinde ní pé àgbọ́dọ̀ pé wọn o wọn ò sí lélẹ̀ òótọ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ pé wọn. Nígbà tí ìyá tí wọ́n kú ẹ̀yin náà wálé ẹ ṣe bó ṣe tọ́ ẹ pè wọ́n àjọ ni bọ́wọ́ ṣe dá ti yín kò yẹ yín sí. Ẹ wá rántí pé Alhaji Wasiu Ayinde náà ló ṣètò òun ló ṣe gbogbo ọ̀nà tí Barrister fi wálé o. Alhaji Kollington tó ń dúpẹ́ lẹ́nìí wípé kinní kan tí mo ń sọ ọpẹ́ fún fàyín ní pé kinní kan tí mo ń sọ ọpẹ́ fún Ayinla mi Kollington pé a ò fìjà bẹ̀rẹ̀ a ò fìjà parí ọ̀rẹ́ wa o kó tó dipò fàyèlẹ̀ tó lọ sọ́run o ta ló fà Alhaji Wasiu Ayinde ni o. Ẹ rántí pé Alhaji Wasiu Ayinde yìí lójó Barrister pé bàbá ẹgbẹ́ Alhaji ẹgbọ́dọ̀ wálé o àwọn náà ṣeré gudugudu fún yín nígbà àyà yín kú o. Mo dẹ̀ wà bẹ́ẹ̀ jọ náà tí wọ́n lọ gbé tí Wasiu Ayinde ọ̀gá rẹ̀ kan lọ tí wọ́n lọ gbé Barrister wà inú kọ́mpáàdì Alhaji Kollington náà dé bá mi. Nígbà tí wọ́n dé Alhaji Wasiu Ayinde sọ́ngbà láti pé ẹnìkan kan ò gbọ́dọ̀ súnmọ́ wọn ó lè pe àwọn sójà bẹ́ẹ̀ pé ẹ block gbogbo ibà yẹn don't allow anybody to cross this line. Alhaji Barrister Alhaji Kollington ó lè kàn lọ síbi abẹ́gi ó lè ọyá ìwé ẹ̀yìn fújì ẹ kúrò bẹ́ẹ̀ anybody kọ́ ọ̀dọ̀ wọn ẹ fà àbáwọn sílẹ̀ ẹ jẹ́ kọ́ yẹn dúró ara wọn. Wọ́n wà bẹ́ẹ̀ ojú mi báyìí mi ò gbọ́ fídíò mo wà nílé Kollington yẹn ní kọ́mpáàtì yẹn jọ́nà
olùdarí mi parí káyọ̀ lákọ̀ọ́ ìṣẹ́ náà fi ń dọ́gba tàbí ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀lẹ́ ni báwo if not tí ì bá ṣe yẹn ni wọ́n máa jìjà ẹkú ni o ẹni tí pé kò pẹ́ síra wọn Alhaji Kúránì ti jáde láyé kò wá sí kankan tó fi lè fà á tí ìyá Wasiu Ayinde máa kú tí kò jáde ní pé torí pé àwọn pé wọn ò gbé aago làwọn ò fi débẹ̀ no èmi mi ò gbé excuse yẹn ìgbà tí ìgbà Alhaji Wasiu Ayinde yẹn ẹ lọ ṣe ọpọlọ yín kó pé Alhaji Kollington Ayinla jẹ̀bi níbẹ̀ yẹn as a father tí wọ́n jẹ́ ìyá 100% lọ́yẹ̀ Alhaji náà pé kí wọ́n débẹ̀ okay for example ẹ jẹ́ ká lọ báyìí ìgbà tí ìjà bẹ̀rẹ̀ láàrin Pasuma àti Òṣùpá bí ìjà yẹn ṣe le tó le kókókó tó nígbà tí bàbá Saheed Òṣùpá kú Pasuma lọ́bẹ̀ o ìjà bẹ̀rẹ̀ láàrin wọn o wọ́n búra wọn gbà gidi o kódà àmì yẹn tó Pasuma jókòó tí Pasuma Òṣùpá lẹ́gbẹ̀ẹ́ ni o Pasuma jókòó tó Òṣùpá lórí stage ni o olóòtú Pasuma Òṣùpá ń ké olóòtú wa gbà pé má sùn kó tító ló tún rẹ o ìjà yẹn kọ́ntínú bẹ́ẹ̀ kò dúró kò torí ẹ̀ dúró wọ́n bú yàrá wọn búra wọn pera wọn lọ́ba ìgbà tí ìyá Òṣùpá tún kú Pasuma tún lọ o kò pé ó débẹ̀ àná gbogbo kẹ́lẹ́ kàlẹ́ máa fi máa sọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde lórí eléyìí o Alhaji Wasiu Ayinde bá ló bínú dẹ̀ Alhaji Kollington Ayinla kan wá wé àti ọ̀nà Alhaji Kollington Ayinla wọ́n ti jẹ́ Alhaji Wasiu Ayinde ní visit níjẹ̀bú-Òde yẹn no kì í ṣe pé bóyá tọjọ́ orí àbítàgbà Wasiu Ayinde náà sọ pé òfin àkànjú Kollington lọ mi ìfẹ́ mọ̀ ká tó ṣe láàrin wọn inú oní fújì the excuse Alhaji Kollington Ayinla give yẹn lèmi sọ̀rọ̀ pa ẹ̀ Alhaji Kollington Ayinla wọ́n ní right wọ́n sì visit ìjẹ̀bú yẹn kọ́ ló bá Alhaji Wasiu Ayinde ẹ̀bùn ká kọ́ pé kò yẹ lọ́ba no they don't do that báwo ni bẹ́ẹ̀ sẹ́ àjọ ni náà ìgbà tí Alhaji Kollington tí ìyá Alhaji Kollington Ayinla kú Alhaji Wasiu Ayinde yẹn gbìyànjú ẹ̀bẹ̀ ká tara wa ẹ̀bẹ̀ ká tara wa tí Alhaji Kollington Ayinla sọ fúnra wọn pé ó gbìyànjú gidi he invite many people he brought a lot of no Alhaji Kollington bá ti mọ̀ ṣe bẹ́ẹ̀ wọn bá ti mọ̀ ṣe bẹ́ẹ̀ if Alhaji Kollington bá give another excuse a sì gbọ́ pé ẹ torí pé mo pè é kò gbé aago làwọn fi débẹ̀ ẹ jẹ́ ká fọpọlọ rò kò tó ọ̀rọ̀ yẹn Alhaji Kollington ò ṣe dáadáa kábíyèsí àbá ẹ̀rọ Kollington Ayinla ọ̀gá mi ní bàbá mi nìyí I work for him for so many years nígbà tí mo wà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn ẹ jọ àbá ẹ try ẹ má wò ó tẹ́ máa ń sọ bàbá lẹ́jẹ́ as you claim the only authority nínú iṣẹ́ fújì tẹ́nibọ́ọ̀lù rẹ̀ ní GSC kò yẹ yín sìn ẹ try bàbá ẹ visit Ìjẹ̀bú ẹ gbé pé mo jù lọ ó gbọ́dọ̀ wá ẹ má ṣe yẹn ẹ lọ pay àjọ yẹn fún ẹ má owó ẹ lájọ kò dáa Alhaji Wasiu Ayinde ó sàn kan tó burú mo gé mo sọ fún yín ẹ lọ́wọ́ gbóṣẹ́ Alhaji Wasiu Ayinde pàṣẹpọ̀ orí Kollington connected láàrin ara wọn nìyẹn o gbogbo ṣẹ́ bá mi ni o bá mi alákọ̀ọ́yìn tó jẹ́ Kọ́láwọlé bá mi alákọ̀ọ́yìn tó jẹ́ Kọ́láwọlé kò yẹ ń sìn ẹ wo orú ìjà tó fẹ́ parí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí Kollington invite àwọn èèyàn gbogbo àwọn olórin sí LTV tó ní pé torí pé LTV ò ní wọ́n fi ṣe tó bá pé relationship wà ìrẹ́pọ̀ wà láàrin Kollington Ayinla àti Alhaji Wasiu Ayinde ni mí tìyẹn máa kò yẹ ń sìn ẹjọ́ Alhaji Kollington Ayinla ẹ wo Alhaji Wasiu Ayinde gẹ́gẹ́ bá ti pàṣẹ wá ti mọ̀ pé gbàkejì yìí àwọn ló tún next yìí bàbá ọba ní bàbá làwọn ẹjọ́ ẹ pay visit Alhaji Wasiu Ayinde ẹ jẹ́ ká yọ orí yín ọmọ yín ni wọ́n ẹni pé Ayinde Wasiu Ayinde bàbá ní má pè gbogbo àwọn tó ń comment tó ń sọ̀rọ̀ yẹn àwọn yẹn làkàyè wò pé ní bàbá ẹ jẹ́ Alhaji Wasiu Ayinde ní visit sí Ìjẹ̀bú ẹ má bínú o mi ò tó sọ̀rọ̀ mo kéré o mi ò pàṣẹ o mo kàn sọ lórí ọgbọ́n orí ọmọdé tèmi ni gbogbo ẹ̀yin fásitì Alhaji Kollington Ayinla ẹ má rí ní pé mo sọ rubbish ọgbọ́n tèmi ni mo sọ o mi ò command Alhaji o ṣùgbọ́n nǹkan tó bá yẹ ni ló yẹ ni o okun ọrùn kò yá díẹ̀ Alhaji Kollington Ayinla ẹ gbìyànjú kẹ́ ẹ tòlú ṣe Alhaji Wasiu Ayinde ẹ má bínú Kollington Ayinla bàbá ni wọn excuse wọn give not acceptable àwa gan tá a jọ ọmọ wọn a ò gbà Alhaji Wasiu Ayinde ṣùgbọ́n ẹ máa rí pé bàbá náà ni bàbá ṣùgbọ́n máa jẹ́ I'm sorry on behalf of Alhaji Kollington Ayinla mo bìlí pé bàbá náà máa ṣàtúnṣe orúkọ mi ò yí padà onílé ńlá bè tó bá ti rójú mi níwájú ó yẹ kó pé ìdí mi ń bẹ lẹ́yìn ire o.